Nàìjíríà ní ìdí àdúrà lọ́wọ́ tá a wà yìí pípọ̀ nígbà fi ní ìdí àdúrà èyí fojú kékeré wọ̀rọ̀ kọ́ máa fojú kékeré wọ̀rọ̀ pé kí ni ó ṣe ó lè ṣe mẹ́wàá gbogbo ń tà ń pè lógun láyé alahari ń tà ń pè lógun gbogbo ọba dé láyé ọ̀rọ̀ ní síwájú ọ̀rọ̀ ní bí ogun o gbogbo ẹni tí ó bá ní làákàyè bí ọ̀rọ̀ bá ti síwájú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ̀ kó lè dogun gàfà fi wá pa àwọn onílàákàyè yìí pé ìyá ẹ̀ bó ti kó bẹ́ẹ̀ sálámù yúti fi àwùkọ́lá ògbó mi sálámù yúti fi àwùlámà òkò mi. àwọn àwùlámà òkò mi àwọn àfọ̀ànú ìjọ òkàlà òkò mi àwọn ọ̀jọ̀gbọ́n ànú ìjọ ìsálámù. yúti fi àwùkọ́lá ògbó mi yẹkùnú àkùdá dísàsù wà mú. ọba ti dé àwọn tó bá jọjọ gbọ́n nínú ìlú àwọn tó bá jọjọ gbọ́n ní kọ́ńtírì gbogbo ẹ̀yin tẹ́ jọjọ gbọ́n ní Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfa onímọ̀ Nàìjíríà eléyìí ti kọjá ọ̀rọ̀ kírísítẹ́nì ọkọjá ọ̀rọ̀ mùsùlùmí tí kírísítẹ́nì kan bá wò pé wọ́n ń gbìjà àwọn ẹni gbogbo bá dé ogun ọmọ kírísítẹ́nì kan ọmọ mùsùlùmí ogun yìí túlù ká ní ọ̀rọ̀ tíbi ọ̀rọ̀ sì ti jáde ọ̀rọ̀ onífàlù ta ló sọ ọ́ ibi wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ tí Nàìjíríà ní ibi tó tóbi ni ibi wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ tí Nàìjíríà ní àwọn tí wọ́n bá sọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni onílàtò ha ní jáde mùsùlùmí kan wà sábà látò ha ní nání ìtàkọ́ lábọ́ látò ha ní. bàbá wa صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري وتقبل الله برحمته آمين. بابا مرحوم دكتور الآلة مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الأدبي رحمة الله عليه. اللهم صل يونس آمين. اللهم ولا وبلغوا أبا تاج الأدب أبا تاج المؤمنين أبا سلمان أكي أبا لباجي لباجي دوماني اللهم صل على أبا فاضل شيخ عالم شيخ الله تعالى عنه إذا يا بلا كسي يا بلا كسي يا بلا كسي ọlọ́mọ tàbá yọ́nú sí wọn. ọlọ́wọ́ ọ̀la gbogbo wọn lọ́tọ̀dọ̀ àfọ̀gbà sẹ́kẹ̀ ájíríkà gbogbo àgbàlagbà tá a dákọ̀ yìí. àtàntà dárúkọ wọn iná tó fi ṣe ọ̀ṣọ́ sílùú yìí tó ti fi wọ́n ṣe ìmọ̀ dáadáa sílùú tá a wà yìí. wọlé àdọ́dọ̀ rẹ̀ ọlọ́run. wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọlé àwọn sàhábà. wọlé àwọn àyímà àwọn tábì wọlé ayé wọn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run wọlé àwọn ẹni rẹ̀ ọlọ́run níbuyọ ọ̀run ayé àti buwọ́ rẹ̀ àfọwọ́bẹ̀ ọ bàbá ọba ìlú lónìí àti gbogbo àdúgbò rẹ̀ ẹ̀dúnyà ìbẹ̀lẹ̀ kan sí ẹ̀dúnyà ìbẹ̀lẹ̀ kan sí. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. abẹ́ ọlọ́run àfẹ́yánú rẹ̀ bí ọ́ ọ̀nkà tí ọlọ́run ní kí wọ́n dé láyé àwọn àgbàlagbà yìí tí wọ́n pe ọgbọ̀n ọdún bẹ́ẹ̀ báyìí. àfẹ́yánú rẹ̀ tí tóbi rẹ̀ jẹ́ kàrẹ́ àkọlé àwọn tá a dákọ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run. mọ́sílẹ̀ ló kàgbẹ̀yìn fún wa. Àmín. àbíọ́ mọ́sílẹ̀ ló kàgbẹ̀yìn fún wa. Àmín. àbíọ́ mọ́sílẹ̀ ló kàgbẹ̀yìn fún wa. Àmín. ọlá títóbi ọlá jẹ́ka rẹ̀ ọlá àwọn ẹni rẹ̀ ọba àmójútó wọn lọ́ba àmójútó wọn àtìgbà wọn àtàgbà wọn wọ́n fi kàkà dà wọ́n láàmú bẹ́ẹ̀. Àmín. àtìgbà wọn àtàgbà wọn wọ́n fi kàkà dà wọ́n láàmú bẹ́ẹ̀. Àmín.
àti gba àwọn àtàgbà àwọn mọ́tòkàdá aláàánú bẹ́ẹ̀. Àmín. Bá a fi wọn láyà balẹ̀. O fìlú láyà balẹ̀. Ọ̀rọ̀ àti wọn lárúgbó ọba. Ọlá ti tóbi rẹ̀ ọlọ́run. Ọlá jẹ́ kan rẹ̀ ọlọ́run. Ọgbọ́n àwọn arúgbó wọn ọlọ́run bá yọ ní ṣùgbọ́n. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn alábàápọ̀. Àwọn alẹ́ yìí wọn jẹ́ wọn sẹ́yìn ní àpẹẹrẹ. Ọlá àwòlá. Wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run àwọn ọ̀làjọ àbá gbogbo àwọn àyíká nínú ìlú ọlọ́run sábà mójútó gbogbo wọn. Gbogbo àwọn abálógun tí wọ́n tó lórí ọba ọlọ́run mójútó gbogbo wọn. Wọ́n jẹ́ lọ́rọ̀ ọba jẹ́ o ọlọ́run níbi àwọn sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wá ń jòkó láti alẹ́ àná bàbá kọ̀rọ̀ ń bẹ̀ tọrọ lọ́wọ́ yàtọ̀. Ọlọ́run kí àwọn àgbàlagbà o. Ọlọ́run kí ọgbọ́n àgbàlagbà tí wọ́n ti lọ. Àti ẹkùn jẹ́ wọ́n kú dáadáa. Ẹ̀yin ọmọ abẹ́rẹ́ adọ́lá níbi àwọn sallallahu alayhi wa sallam. àwọn bàbá wa ń sáré fún tó máa ń bẹ ọlọ́run bá bá mójútó yín. Àwọn aṣọ́kẹ́ wa mìtìbá ọlọ́run bá mójútó yín. Ẹ̀fọ́ àwa olókùn ẹ̀fọ́ àwa Abdulkarim ọlọ́run bá mójútó ọ̀fọ́ náà. Ọ̀fọ́ àwa mìkúndí ọlọ́run kò sàlékún dáadáa. Ọ̀bárúkọ bá àwọn ẹni ọlọ́run. Gbogbo ẹni tí ọyàn ànábì sallallahu alayhi wa sallam. láyé yìí ọsọ gbólóhùn méjì ní ọlọ́mọdé wọn ládàá rẹ̀ ọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àtàjọ máa ń dùkú rẹ̀ kí wọ́n ti lọ́dọ̀ ọlọ́run. Ọba àbúrídọ̀ àlefa asámínà ọlọ́mọ ayélujára ìbádàbùnú sọ́ọ̀lì ọlọ́mọ ayélujára ọlá tuntun rẹ̀ ọlá jẹ́ta rẹ̀ ìkárí gbọ́n àgbàlagbà wa. Àwọn ṣètò wa Usman ọlọ́mọ wọ́n ṣe láti máa fẹ́ ní kọ̀ọ̀kan wa ìjà sí pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀la níbi àwọn ọmọ wọ́n tẹ́ náà ń tẹ́ ní fọlọ́wọ́n mọ́jọ kan lọ́wọ́ yín lọ́kùnrin yín lóbìnrin yín ọdún àjàgbọ́n ọlọ́kọ̀tà àlékún dáadáa wọ́n adé afáàlì ní wọ́n àbá ọba àlúwà ní kọ́kọ́rọ́ àlùbáríkà lọ́dọ̀ Muhammad owó tí ń jẹ́ àmà nílá papọ̀ ìlú kíbi tó ń kálukú yẹ ká sí lọ́kùnrin lóbìnrin àánú ọlọ́run ló kọ ajọ́ lọ́mọ fìdí lẹ́tọ́. Àmín. Ó ti kí ẹ. Òbí jẹ́jà mọ́ obìnrin ẹ̀wọ̀n kọ́ gbàdọ́ àgbo alápàdé ọlọ́dúnrún wa Muhammad sallallahu alayhi wa sallam. àlùbáríkọ́lá àwọn ẹni ọlọ́run. àlùbáríkọ́lá àwọn ẹni ọlọ́run. gbogbo ibikíbi tó ń kálukú tí wá wá sáyé yìí torí ìfẹ́ ọlọ́run ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ tànà Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́pọ̀ gba lẹ́sìn fún gbogbo wa kọjá láti fẹ́ jama lọ́kùnrin lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuh. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. الله خير أما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. أوصيني أن اذكرني نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أتني على صدقي وارجني مخرج صدقهم واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق
sallallahu alayhi wa sallam ká tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam. etí ọlọ́run ọba tó dá ọ̀pọ̀ ọlọ́run nìkan ló mú kàǹkàn tó dá ọdẹ títí oní ọ̀yá àlùkò mọ́ lálàtà làmúnà. ọlọ́run kọ́dà bọ̀dà ń tẹ́ mọ̀ ọlọ́run ò sì ní sọ tí ò sí àmọ́ gbogbo ntọ́lọ̀ ń dá bó ti tó ni kò sí tọ́tọ́ ànábì ọmọ kéwú ìfẹ́ àfà onítọ́mọdé ó lè pàfà owó tọ́mọdé ó bá fi ń yàfà rẹ̀ àdúrà làákà sí àfà tí wọ́n bá yin ìbò tí wọ́n bá fi yàfà wọ́n wá kà sádùá kọ̀wọ́dọ̀ wá pé bó ṣe rí nìyẹn àwọn tí wọ́n ti lọ láwọn bàbá mi ọlọ́run ó ṣoore fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́dù tí wọ́n kọ́ mọ́ sẹ́ẹ̀tì dání ó ti gbá pé nábàlẹ́yìn àgbà tó ti gba kọ́ọ̀bù òṣèlú ó lè bá séwù nínú tọ́lọ̀ ń bù fún lọ́lá bẹ́ẹ̀ ni Sheikh Ibrahim ó ti gbá pé ó ti gba kọ́ọ̀bù òṣèlú ó lè bá sé Ibrahim nínú tọ́lọ̀ ń bù fún lọ́lá bẹ́ẹ̀ làwọn bàbá tí wọ́n lọ Mọ̀lánà Sheikh Adam bàbá Miskin bàbá Sheikh Kamal àtàwọn àfa kọ̀ọ̀kan ká tó wá kọ́ ga gbogbo wọn fún ọ̀tí ẹ̀ lè kó fìdí ẹ̀ òun là nábì wa Muhammad alayhi wa sallam. kò sínú tọ́lọ̀ ń dá láyé síwájú ní tọ́dá kó tó dé àti tọ́dá ńgbà tí ń bẹ àti tí ó máa dá ńgbà tí ò sí mọ́ kò lè yọrọ ànábì mọ́ ọlọ́run ti parí ànábì pé kọ́ máa jẹ́ hátìm tọ́ba ní hátìmù yẹn hátìmù gbogbo nǹkan ni kìí ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ànábì sí gbogbo nǹkan pátápátá kò sírò ẹ̀ nínú tọ́lọ̀ ń dánú wo àmọ́ bí tó ń gbádùn kó ti máa soríire látara àfẹ́ bọ́ọ̀bá ti bùkátà nẹ́bì sí tó ti fẹ́ràn nẹ́bì sí tó sàkólékà nẹ́bì sí tó mariri ànẹ́bì sí látara tiẹ̀ ní ọlọ́wọ́ wa bu tiẹ̀ náà fún ọ látara ta nẹ́bì ẹ̀ náà bùbù tó ń dà nẹ́bì àdìsí gbogbo àti màní anasọ mamadi ọ̀nà wọn ò di anabi Muhammad léèrè sallallahu alayhi wa sallam. Mata saatu ya Rasulallah. ètò wọn náà zọm wàlí kìí anabi ni pé mata sáà ìgbà wo lọ́jọ́ ìpínlẹ̀ àlùkìyámà fẹ́ dé. Wa qala Rasulullahi ma adasalaha. nínú nǹkan tí wọ́n béèrè lọ́dọ̀ anabi tí kà láyà yìí di ẹgbẹ́ kéèyàn mẹ́rin lọ́bẹ̀ òun lọ́rọ̀ àlùkìyámà. Tora nabi ma fali kiyama oru ó sì ma fali kiyama ọrọrùn nítorí gbogbo ntọ́lọ̀ ń fi ròyìn àríkíyama kìí ṣe nǹkan àrọrùn ọjọ́ òun ló pè lọ́jọ́ ẹ̀san ta ló lè dúró dẹ̀sán ọlọ́run ọjọ́ òun ló pè lọ́jọ́ òṣìrò ta ló lè dúró sí ìṣòro ọlọ́run ọba anábìwá máa ń tí ọjọ́ òun tó kó sínú ọjọ́ tí ó kó gbàdó sáàdì wájú ọlọ́run tó kálukọ́ wa sọ tiẹ̀ kò sí ẹnìkan ayé làásì ti gba lọ́yà ẹni tí ó bá yàn rojọ́ pé agbẹjọ́rò lọ́yà níjẹ́bẹ̀ ayé làásì gbà ọlọ́run tó wájú ọ̀pọ̀lọpọ̀ àríkí àmọ̀ kò ságbẹjọ́rò. láyé dákẹ́ ìyàwó ilé mani àzínà làwọn ọ̀làmọ́ ló wà bọ́ ọ̀làṣẹ́ صفا لا يتكلمون إلا من يأذن له الرحمن وقال صوابا. أنا يوام ما بدون ستو أنا النبي هو يجون نجوكا أنا بيانا جوني وبوغا توه جوا يا وايزا وندي النبي يديه ọkùnrin àtòbìnrin ànábì ní ìdààmújọ́ òun kọjá ìdààmújọ́ bí ìjàmọ̀ kọjá kẹ́nì kó lóun fẹ́rẹ́ nìkan bó ṣe wà
Anátọ̀ Málíkì wá bí ànábì wá ń sọ yí pé Adaditala. ìwọ́n tó ti nípa ọjọ́ ìgbéra kí a máa kí lè ṣe pàtì ẹ̀ gan-an nípa ọjọ́ ní tọ́ka rẹ fi balẹ̀ yí kọ́jọ́ ìgbéra kí a máa kí ló nílẹ̀ lórí ìfà fún. Wàkọ́lá máa adaditula mi kẹ́bìrì sọ́láàtì. Ó ní òun máa ń kírun ọ̀rọ̀ yàn èkó wọ́n yé kírun ní kẹsìrì Sọ́láàtì. òun kírun ọ̀rọ̀ yàn bóun ṣe lágbára máa. Wala siyami. Àwẹ̀ náà bóun ṣe lágbára máa. Wala sodakoti. Òun máa yọ sàká òun máa ṣe sàárà bóun ṣe lágbára máa. Walakin. Ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo tó kàkà lẹ̀ wù ó ní kò dáhùn lójú òun ṣe àmọ́ káwọn ò balẹ̀ sí i. Nítorí yọ̀ọ̀gbà kò ní gbà ọwọ́ rẹ̀ lọ́wọ́ bọ́yọ̀ òun ṣe bó ti kẹ́kọ̀ọ́ òun ó ṣe Ọlọ́run ní ó sọ yìí wípé ọdẹ apẹ́sí òkìwọ̀n náà mú kì lókì bó ti fẹ́ kọ́ gbàgbé náà lọ gbà òun bó ti fẹ́ kọ́ lọ sàká náà lọ yọ òun bó ti fẹ́ kọ́ láàgì náà lọ lọ òun. Àmọ́ o Walakin ni uhibbullaha wa rasulahu. ọlọ́kan ni mo mọ̀ mọ́ra mi. Uhibbullaha ọmọ fẹ́ràn Ọlọ́run. wa rasulahu. Mo ti fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ìrẹ́ ànábì tọ́jú òjíṣẹ́ Ọlọ́run mo fẹ́ràn rẹ̀. وقال الرسول إذا أنت ما من أحببت. Ẹnu àti ànábì wà fún mi sọ ànábì ni Isa. أنت مع من أحببت. Ṣé òmìnira rẹ̀ ọ̀bà rẹ̀ òyìn gàdá lẹ̀ kó o sì lọ fẹ́ràn Ọlọ́run fẹ́ràn mi. Ẹ̀ẹ́dọ́ ayélujára àwọn ibi tí ọba tó lọ fẹ́ràn bá wà jọ pé dàrẹ́kì á mọ̀. Kéèmì ní àbáwá mo lọ pé Ọlọ́run bá wà lè lọ́wọ́. Ibi tọ́lọ̀ ń bá wà ètò ìmọ̀ pé bí Ọlọ́run bá wà lànàbí ọwà ànábì náà ló tó àṣírí pé bí Ọlọ́run bá wà lọ́wọ́ wà fún wa. Ọ̀ pé mo ló ti tó àṣírí. Ó lọ ẹjọ́ pé ìdàkí àmọ́ ọjọ́ tí ò ní sí bòbí àwọn méjì Ọlọ́run wọ́n wà bòbí jọ náà. يوم لا ظل إلا ظل سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إلا ظله ìmáàmù ní àdìló. Nígbà tó wá fẹ́ kàn lóde o, ọlọ́jọ́ ní fúnra àbá ní sọ̀mọ́ pé tó bá wà ní west lọ́hùn lọ́dọ̀ wa lọ́hùn lẹ́kọ̀ọ́ kankan. Bóòmù ṣe gbóná ń bẹ̀ kò gbóná tó bí ó ṣe gbóná lọ rí. Bọ́ba wá ti ń lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó wọ nọ́ọ̀tì yóò mọ̀ gbóná sí. Tó bá débi ọ̀nà yóò làwọn máa bó ṣe gbóná tó. Bó ti wá gbóná tó nì wọ́n tó lọ fi kọ́fà rẹ̀. Láyé bí wọ́n tó bá dárí kí á mọ̀ gbogbo tí kọ́fà yọ yọkù bẹ́ẹ̀ yọ wá sọ òòrùn kalẹ̀ tí ó ṣe déédéé àtàrí ọmọ ènìyàn wọ́n ní bí gbígbóná òòrùn ọpọlọ ó sì máa jóná láì gbé kaná yọ máa sọ bígbà tí wọ́n gbọ́dọ̀ so ní náà báyìí láì gbé kaná náà kí wọ́n fẹ́ lò ń bẹ̀ ọjọ́ òun kò ní síbòbí kò sí tẹ́ẹ̀tì kankan gbogbo rẹ̀ ọ lọ gbáà níwájú Ọlọ́run tó ń kálukú wà tó ń kálukú dúró fún dájọ́ anábìwá lọ́lọ́ ní jọ́ọ̀nì. ìmáàmù ní àdìló. ó ṣe sùn. ọlọ́jọ́ ọ̀run. yawma la zilla illa zillu. òṣìṣẹ́ òjì kan tẹ́ǹtì tí wọ́n ta jọ tẹ́ǹtì Ọlọ́run nìkan ni illa zilluhu Ọlọ́run nìkan ló ní tẹ́ǹtì jọ́ọ̀nì. inú tẹ́ǹtì rẹ̀ ń ìmáàmù ní tí wọ́n jẹ́ àyè àwọn VIP ọwọ́ aláwọn kan tí ó pìkì inú òòrùn wípé ẹ̀yẹ gbọ́dọ̀ tó gbó lóòrùn lónìí ọlọ́run méjì ni wọ́n. ìmáàmù ní àdìló. ọlọ́run àkọ́kọ́ ẹni tó ọlọ́run ó pìkì ìjọ náà pé gbọ́dọ̀ tó lóòrùn ìmáàmù àdìló. ìmáàmù àdìló wọn látọ̀ ànẹ́bí. ẹbí mo ti lọ́nu ó bẹ́ẹ̀ yàn pé bí ọlọ́run bá wà lànàbí ọwà ẹni ìmáàmù àdìló. àkọ́kọ́ ẹni tọ́lá wo píkì ní ọ̀gbìn àdìkí amáníyàn kó lóòrùn wọ́n máa bọ̀ wá sí kòkí lọ́dọ̀ wa. wàsáàbù nàṣàbì ibadatillahi. ẹlẹ́ẹ̀kejì tọ́lá wo píkì lọ́dọ̀ ọ̀dọ́ tó dá gbé ó lu ọ̀dọ́ rẹ̀ fọ́láhùn kọ̀fọ̀dọ́ ti rán dáradára kọ̀fọ̀dọ́ ti nǹkan míì kọ̀fọ̀dọ́ bá a lè jẹ́ kọ̀fọ̀dọ́ dayé rú
ọwọ́ afọ̀dọ́ ọ̀hún dà láfíà ara rẹ̀ rú gbogbo ntọ́nà ẹnẹ́jì ọlọ́run wàhálà ọlọ́run kó wéṣẹ̀ ẹ̀yọ̀ ọ̀dọ́ ẹ má wéṣẹ̀ wàhálà ọlọ́run má nǹkan pọ̀ nù gbà lónìí ayé ti bàjẹ́ ayé ti dojúrú ìgbàdẹ̀ ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú ọlọ́run ti jọ gbogbo ntọ́nà ti fún wa yìí gbogbo ẹ̀dọ́ ọlọ́run ó béèrè lọ́wọ́ wa tó bá di jẹ́ òbí rẹ̀ kí á mà yàtọ̀ sí alúnà. àyàmọ̀ ìsìn ànínàyìn yàtọ̀ sí alúnà àyàmọ̀ ìsìn ànínàyìn. ìdẹ̀ra tí wíìnì Jésù ó nìkan ìdẹ̀ra àlàáfíà yìí ìdẹ̀ra ni ọ̀rọ̀ tá à ń sọ tá à ń rí sọ yìí ìdẹ̀ra ni làákàyè tó fún wa yìí ìdẹ̀ra ni tó o bá lo làákàyè lòkulò ọwọ́ adé làákàyè lù ọlọ́run ti mẹtírẹ́tì ẹ̀ ó gbé gbogbo ẹ̀ sáyè tó ẹ̀ kó gbé sí ọwọ́ adé làákàyè yẹn rú pẹ̀lú òmùkúmu níjọ́ tí mo ti dàgbà gbogbo ti bẹ láyọ̀ kọjá nǹkan mẹ́ta fún ọba mutí wọn á mú burúkutu àbí kí wọ́n mẹ́mú àmáyé lónìí ẹ̀dúgbò ń bí ọtí ẹ̀kọ́ mi burúkutu ẹ̀kọ́ mi ẹmu ẹ̀dúgbò rọ́bà ẹ̀dúgbò súsà ẹ̀dúgbò kíni òyò ẹ̀dúgbò gbogbo ẹ̀ ẹ̀yìn tó ń kálukú wà lónìí nìyẹn ẹ̀ wá ń da làákàyè ẹ̀ wá ń da àrú ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tó fún yẹn wéṣì ẹ̀ ẹlòmíì ti wá mú ọlọ́run ọba ọ̀dà ìjọ tó fẹ́ dá fọ́tò tó dá ọlọ́run ọ̀dà kankan kó borí láyé ọlọ́run ní mo bá dọ́ọ̀mù èèyàn. wọ́n bá lọ bí fásitì àwọn àná ọ̀dà ọba ń lọ sọ́wọ́n sàdé bí wọ́n padà wá ọlọ́run ní ìdílé mi ọlọ́run ọba tí mo bá dọ́ọ̀mù èèyàn láyé ọlọ́run ní mo dá yín. ní ayé ìṣúra tí màá أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. àwọn ẹjọ́ kan bẹ tọ́lọ́hún máa ro ọ̀rọ̀ fún èèyàn mìíràn ká lè máa wàhálà tó ṣe kẹ́ tó dàbẹ̀ ṣe jà àríkọ́bá débẹ̀ ọlọ́run mo pè é ọmọ èèyàn. بربك الكريم kí ló kó tẹ̀jẹ̀ bá yín pẹ̀lú ọlọ́run ọba àwọn ni. الكريم الذي خلقك ọba tọ́lá pọ̀nlé lára. الذي خلقك ọba tó dá ọ. فسواك ọwọ́ adá ògún ọ̀tẹ̀. فعدلك. ó bálánsì dídá rẹ̀ ni ọlọ́run wá bálánsì rẹ̀. في أي سورة ما nínú fọ́tò tó dá ló bí ọ sí fọ́tò tó wá dá tó bí ọ sí ọwọ́ adùn ní odùn wò ọwọ́ amòmòkú mo ti wá yọ ọwọ́ ajọ́ yàn mọ́ ọwọ́ adá amáláwọ̀ o ti wá sá ọ̀sáláwọ̀ ọ̀sá lójú ọ̀sá lóhùn ọ̀sá ní gbogbo nǹkan ọba gbogbo ẹ̀ jẹ́ ìdẹ̀rọ̀ ọlọ́run ọba kan ni ọlọ́run ní látún sí àyùnà yàrá máa ń ṣeré ọ̀nìnà yìí. ọ̀dọ́ tí o ṣe bẹ́ẹ̀ tó wà ní ọmọ ọjọ́ ayé ẹ̀ tó mi ọlọ́run tó wà ní ọjọ́ sábúrúdà sábì ìbàdàn ti ńlá yìí. ẹ̀yin màláíkà ọ̀dọ́ máa ń dààmú eléyìí ọ̀dọ́ dààmú ẹ bá ń pìkì ẹ̀kọ́ lóòrùn kọ́ wá jọ́yìn ìwà bíi ta wà yìí. wàrájúlù kọlìbù mu alákùnbíl mẹ́sáàjì. àtàràkùnrin kan tí o fi mọ́sálásí ṣeré ẹ̀mí rẹ̀ mọ́sálásí ní sùn ẹ̀mí rẹ̀ mọ́sálásí ní dé àfikọ́ má gbọ́ ọ̀run ó ti dé mọ́sálásí yọ lọ yọ ma para mọ́sálásí ni ó ti sora rẹ̀ ó ti sọ ẹ̀mí ẹ̀kọ́ mọ́ mọ́sálásí tó bá yọ ọ̀gbìn àìkí àmọ́ ọlọ́run kì í fi mí ṣeré kì í fi lé mi ṣeré ẹ̀pí kì í máa mú bọ̀ alẹ́ bẹ́ẹ̀ wá. warajulani tábà billahi jitaba alayhi wa futaraqa alayhi. arákùnrin méjì tí wọ́n sọ yìí fẹ́ láàrin ara wọn wọ́n wá má lè di ara wọn títí wọ́n kó jẹ lórí ìfẹ́ náà wọ́n túká sí ọ̀kan lóòkù kan ní ọ̀pọ̀ bàbá wọn lẹ̀ yìí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n bá kú alájọ tòun náà ní pẹ́ mọ́ wọ́n sọ̀rẹ́ títí eré ìfẹ́ wọn náà wọ́n tán sí ọlọ́run náà yìí tẹ́sẹ̀ rí ìfẹ́ ẹ má lè di ara ẹ má dé ra ìjà mọ́ ẹ píkì ẹ̀kọ́ máa bọ́ kọ́ àjọ yìí wá ń bí. warajulu dàtírù imratu zati mansibi wa jamali. ẹni tí ó tún gbọ́dọ̀ ó tún píkì yóò wà lọ́rùn jọ́nà ọlọ́run wọn náà máa bọ̀ ọlọ́run arákùnrin kan tọ́já sí pé arúgbìn ni tó lówó
kọ̀ wá lówó lásán ó nípò gbogbo nǹkan ló ní fún rẹ̀ lọ́wọ́ tó ti ọkùnrin lọ́wọ́ pépé wá bá mi ṣèbàjẹ́ tí sọ́nà ẹ̀tọ́ ọ yàtọ̀ ń kọ́ fẹ́ẹ́ lọ́kọ àmọ́ fẹ́ẹ́ bá a ṣèbàjẹ́ ni ọlọ́ọ̀ni tó wá wò pé ìbàjẹ́ ló lé wàhálà ìní àbábọ́lá. owó tó wà lọ́wọ́ rẹ mo bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run tó bá lè mójú kó tó lé ní ọlọ́wọ́ ọba tí ó sì bàjẹ́ bọ́ bá dijọ́ ní píkì òun náà kọ́ wájọ́ ìwà nínú gbòòtú. wàrà jùlọ tasọ́dẹ́kọ̀ bí sọ̀dọ̀kọ̀ tí ìfàkàfà tàlátàlámù ṣìmọ́lù máa tó fi gun yẹ̀mí nù. arákùnrin kan onísàárà sàárà tó ti fún ọ̀sẹ̀ fọwọ́ tún ọwọ́ òṣèṣì mọ̀ ọ yàtọ̀ fún sàárà káàdìyàn ọlọ́run nígbà àmì ètò ọba ti tó ṣe pamọ́ kódà tó fẹ́ sọ fún kẹ́kẹ́kẹ́kẹ́ ọlọ́run níwẹ̀ ẹni bẹ́ẹ̀ òun ṣe ń torí èmi ọlọ́run ó bóyá láti ní torí èmi ọlọ́run kò sì sọ wọ́n bá jọ pé àkíyàmá ọlọ́run ọ̀yá jẹ́ ìbùwọ́ náà láti ní máa bọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ níbí. wàrà jùlọ zakara làkàlìyà bàbá àdọ̀tí àyìnà. ọkùnrin tí wọ́n dákọ̀ àwọn ọlọ́run ó lè jẹ́ síkìrì ó lè jẹ́ kùránì kíké àwọn ọlọ́run wọ́n dákọ̀ omi wọn gbọ́ lójú ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní ti bẹ̀rẹ̀ ọlọ́run tí èsì ti kárí ni ọlọ́run wọn náà máa bọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ wá ń bí gbogbo àwọn méjèèjì yìí wọ́n wà ní bògì àkọ́kọ́ wọn bí wọ́n ti wá ní ìmáàmù áàdì. àmúni àdì ló. wọ́n sì ìmáàmù áàdì kan tó tó ànábì. ànábì wa ń sọ fún anásọ àmàlìkì ó ní ibi tí mo bá wà ní ọ̀nà. ìlànà àǹtà máa ní àbábúdà. ó ní mo bá wà ń lọ́wọ́ o tó bá di kí wọ́n gbé ní àdìkíyàmá ibi mo bá wà ń ìwà náà ìfẹ́ ló gbé débẹ̀. ìfẹ́ ànábì bọ́ba ti wá tó lára ẹ̀dá lọ́lọ́run ó fi wá bùkún ọ yóò fi wá dá ọ lọ́lá yóò fi wá sóore fún ọ bọ́ba sóore fẹ́lẹ̀ mi títí tó dé náà pọ̀ bí àwọn tó ṣe ń kọ́ yá bí àwọn ṣe ń ti dá ní ṣe Ibrahim àwùjọ orí ilé ìsìn wa tó báyìí káwọn tó dé ó ti ṣe fáwọn kan náà nígbà wọn kó ń bẹ nítorí fáwọn kan báwọn tó kó ń bẹ tó yẹ tùmọ̀ sí fáwọn nítorí kò gbọdọ̀ rẹ̀ ọ̀la kò gbọdọ̀ rẹ̀ o kò ní rí ọ kò lè rí ọlọ́run ní àìní pẹ́ òun ni òfin ní gbó. ó láyà mí ní wọ́n fi sáání. ìdí ọ̀gá ni ń lọ pàtàkì ká ní èèyàn wá lè níbi ànábì kọ́ máa tẹ̀lé ànábì ọ̀rọ̀ ànábì tó bá sọ kalẹ̀ ẹ̀ súnmọ́ àwọn àfa ẹ̀kọ́rọ̀ ànábì gbogbo tá ànábì gbàgbà wà lọ́dọ̀ ọlọ́run fún apọ́lọ́ ní kásìkásì èyí tó bá gbà á lọ́dọ̀ ọlọ́run tó ní ká má sí èyí ò ní yẹ kó àtẹ̀lé ànábì látara bẹ́ẹ̀ tá a bá ń sẹ̀sẹ̀ bá tó a bá ń sìn kankan àwa náà wà á rórí ire tiwa látara tànábì oríire tí a bá yìí ti dé látara ànábì kì í tán kì í sọ oríire tí í tán ma ànábì wọn náà láàfin mú jẹ ànábì ní kọ́lọ́ ń wọlé abọ́lọ̀ ìsètò òun ní alẹ́ kọ́lẹ́ ẹ̀bẹ́ lọ́hùn. níbẹ̀ torí ọlọ́run jó yé wa kó n fẹ́ràn rẹ̀ ànábì wọn ní ìbéèrè wa lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó bá mórírò lásìkò tá a wà yìí tó bá sọ pé kò sí tọ́lọ́run ò lè ṣe Nàìjíríà ní ìdí àdúrà lọ́wọ́ tá a wà yìí pípọ̀ nígbà fi ní ìdí àdúrà èyí fojú kékeré wọ̀rọ̀ kọ́ máa fojú kékeré wọ̀rọ̀ pé kí ni ó ṣe ó lè ṣe mẹ́wàá àfọ̀jọ̀gbọ́n kan ní ara bàbá ọmọ àdìwà mi dọ̀nà rí àkàṣà àyẹ̀kú náà dìrọ̀mù ìsàlẹ̀ alábíyú tí fi àwùkọ̀ láwùkọ̀ mi ẹ̀kú ṣòwàkú ìwájú sàṣùn wà á mú ṣòwàkú ìwájú sàṣùn wà á mú. èmi ti ń lọ ìdí bẹ́ẹ̀. ara tààtàrọ̀ máa ní. wọ́n ní dọ́nàrí èmi ti ń lọ kọ́ ọ́n. ìsàlẹ̀ bá bílẹ̀ wù lórí tùtù kan. فإن الأربع أولها كلام فإن الأربع أولها كلام. gbogbo ń tàn pè lógun láyé alihari
ìta ń pè lógun gbogbo ọba dé láyé arúgbà awwalul kalamu gbogbo ọba dé láyé ọ̀rọ̀ ní síwájú ọ̀rọ̀ ní bí ogun o gbogbo ẹni tí ó bá ní làákàyè bí ọ̀rọ̀ bá ti síwájú ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ kó lè dogun dàbá fi wá pa àwọn onílàákàyè yìí pé ìyáálẹ̀ ló ti kó bẹ́ẹ̀ sálámù yúti bí àwùbọ̀lá ògbó mi sálámù yúti bí àwùlámà òkò mi. àwọn awúlàmà òkò mi àwọn àfọ̀ànú ìjọ òkàlà òkò mi àwọn ọ̀jọ̀gbọ́n ànú ìjọ ìsálámù. yúti bí àwùbọ̀lá ògbó mi yẹkùnú àkùdá dísàsù wà mí. wọ́n ti dé àwọn tó bá jọjọ gbọ́n nínú ìlú àwọn tó bá jọjọ gbọ́n ní kọ́ńtírì gbogbo ẹ̀yin tẹ́ jọjọ gbọ́n ní Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfa onímọ̀ Nàìjíríà eléyìí ti kọjá ọ̀rọ̀ kírísítẹ́nì ọkọjá ọ̀rọ̀ mùsùlùmí tí kírísítẹ́nì ká bá wò pé wọ́n ń gbìjà àwọn ní gbogbo bá dé ogun ọmọ kírísítẹ́nì kọ̀ ọmọ mùsùlùmí ogun ìtùlù ká ní ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ sì ti jáde ọ̀rọ̀ onífàlù ta lọ sọ ọ́ ibi wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ sí Nàìjíríà ní ibi tó tóbi ni ibi wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ sí Nàìjíríà ní àwọn tí wọ́n bá sọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni onílàtò ha ní jáde bó sòrí kan wà sáré pàtó látò ha ní nání ìdákọ́ lábọ́ látò ha ní ìpọ́nì ìdákọ́ lábọ́. wọ́n ní bá jára gbára òmìnira yẹn láyé tí wọ́n bá jẹ́ lágbára àwọn aláṣẹ láyé ó ní jìnnà sí wọn. wọ́n sáré bá ti sáwọ́. olùwà fún iṣẹ́ aburú ọwọ́ wọn sọ́ra fún látò àní. mọ́ni ìsákọ́ lọ́bọ̀ látò àní. mọ́ni ìsákọ́ lọ́bọ̀. mọ́ni ìsákọ́ lọ́fà ẹni tó wà pé nítorí bá sọ yóò ṣe. látò àní wọ́n sọ pé kò lè ṣe kankan. ẹ̀yin tẹ jọjọ gbọ́n Nàìjíríà àtẹ̀yìn onímọ̀ àtẹ̀yìn àfa ṣọ́ọ̀ṣì ni àfa àmọ́sáàsì ni ẹ má fojú kékeré wọ̀rọ̀ tí wọ́n sẹ́ndì sí wa láti ta ẹ má fojú kékeré wò ẹ sì má fojú yí pé àwọn àkàlọ́kàn àwọn fẹ́ gbé àtàwọn àtàgẹ́lẹ́sìn kìrìsìtẹ́nìtì ni mùsùlùmí wọ́n fèsì ẹ má fojú bẹ́ẹ̀ wò tí wàhálà bá dé ìkálé kápò ni. iná ìmọ̀lúkà. Ìbàdàn bí náà mùlúkà tẹ́kùlù fitna lẹ́tì ní aláàtúnṣe bá ní lẹ́tì ní sọ́lámù mi kú àṣọdá wa tẹ̀kú fìtínà tààtúnṣe ìbànú lẹ́tì ní sọ́lámù mi kú ká sọ. ẹbẹrẹ tẹ̀kú fìtínà ìdílé wàhálà látúnṣe ìbànú lẹ́tì ní sọ́lámù mi kú ká sọ. ìdílé wò wẹ́rẹ́ wò tó bá dé kìí ṣe ìran ẹnìkan ni ó kàn mọ́ èyí tó délẹ̀ yìí pírẹsidẹ́ǹtì wa ẹni tó dọ́rọ̀ mà ní àmọ́ gbọ́dọ̀ tún síríọ̀sì sọ̀rọ̀ yìí extra ordinary careful ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ take it serious kìí sọ̀rọ̀ tá a fojú kékeré mú o ó di onítúrọ̀ àná tí ń lọ lábẹ́. Number 2 ẹ pèpè àdúrà lẹ́yìn ọlọ́run ló kò sẹ́ni tágbára ọlọ́run ọ̀ká kò sì sí tí ọlọ́run ò lè tẹ̀ mọ́lẹ̀. ìmọ̀ràn tèmi ni pé ẹ̀yin tẹ́ ẹjọ́ jọ̀gbọ́n tẹ́ ẹjọ́ aláṣẹ tẹ́ ẹjọ́ lóye ẹ dìde ọ̀nà tá a bá tọ̀ lórí ẹ̀ inú èyí tí ń jò òun tí ó fi kú. ẹ̀kejì ẹgbọ́n àdúrà sókè ẹ̀bẹ̀ lọ́run torí bí tí náà bá fẹ́ dé bí eré báyìí ni o níjọ́ fẹ́ dé tí wọ́n nílé bí àbí eré báyìí ló dé tó di kábàárà òkà mọ́ tó kéésì nǹkan tá a lè wòran sí. àtẹ̀kù mi ti dandan. lọ́sùn yẹn lẹ̀ àbá àmójúkó bẹ̀rẹ̀ àdúrà ní Nàìjíríà nílì àdúrà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ní gidigidi káyọ̀ tẹ̀lé àmẹ́yà kankan kó bẹ́ẹ̀ kásàdúrà kọ́nà wọlé ìkúta wà tí jẹ́ ìlú àdúrà ìlú Ìlọrin tí gbogbo ìjọ tí a bá fẹ́ gbé wàhálà dìde
àdúrà náà wọ́n ń ṣe bá ti kálukú á níbi àfàlìyé sanko ìjọ sí mọ́sálásí ọ̀rọ̀ mọ́ ń gbà ọlọ́mọ́sá wọlé abẹ́ ọlọ́wọ́lá abẹ́ èyí tó dájú kọ wáyé èyí tó dájú kọ wá Nàìjíríà yìí ọlọ́mọ́sá ṣe sùúrù bẹ́ẹ̀ ọlọ́mọ́sá ṣe sùúrù bẹ́ẹ̀ mọ́jà arógun mọ́jà arógun mọ́jà arọ́tẹ̀ mọ́jà arọ́tẹ̀ mọ́jà arí wàhálà kankan mọ́jà arí wàhálà kankan.